Aláròyé máa wí o. ọjọ́ kẹta lẹ́yìn tí ọ̀gá ọlọ́pàá yìí kú sínú yàrá rẹ̀ ni wọ́n tó mọ̀. títí di àsìkò tá à ń kó ìròyìn yìí jọ, àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Imo ṣì ń ṣèwádìí nípa ohun tó fà á tí ìǹṣìpẹ̀kìtọ̀ ọlọ́pàá kan olóògbé Ekele Peter tó ń ṣọ́ ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà ṣe kú sínú yàrá rẹ̀ tí kò sì sẹ́nì kankan tó mọ̀. Aláròye gbọ́ pé láti ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 16 oṣù kejìlá ọdún yìí ni olóògbé náà ti kú sínú yàrá tó ń gbé, ṣùgbọ́n lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 19 oṣù kejìlá ọdún yìí ni wọ́n tó rí òkú rẹ̀ níbi tó sùn sí gbalaja láì wọ aṣọ kankan. Àwọn ọ̀rẹ́ olóògbé náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ da aṣọ bo ìhòòhò rẹ̀. Ìwádìí fi hàn pé ọmọ ìlú kan tí wọ́n pè ní Ofante nípínlẹ̀ Kogi ni olóògbé náà, ṣùgbọ́n tó jẹ́ pé ìpínlẹ̀ Imo ni iṣẹ́ gbé e wá sí, tó sì ń ṣọ́ ilé-ìgbìmọ̀ asòfin wọn níbẹ̀ kó tó di wípé ó kú sẹ́nu iṣẹ́ báyìí. Títí di àsìkò tá à ń kó ìròyìn yìí jọ, iléeṣẹ́ ọlọ́pàá náà kò tíì sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún, ṣùgbọ́n àwọn kan tí wọ́n gbà láti bá àwọn oníròyìn sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà sọ wípé ìwádìí ń lọ lọ́wọ́ nípa ikú olóògbé ọ̀hún láti mọ kókó ohun tó pa á gan-an. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.